Moses Ajabi ló ní gangan ni. ọmọ dáadáa ni. CEO of KKB Luxury okú ọdún okú yèdún ọdún ayọ̀ ló sì mọ́ ṣe. àmì àṣẹ o. orí òjòjò ní sọ́wọ́ kọ́mọ́lẹ̀ nájà kókókó kókókó lára ta lè Bísọ́lá ọmọ bẹni ìran bẹni bẹ́sù ìran tẹ́lẹsẹ̀ á sì mọ́ bẹ̀ náà. owó nífọdún eléyìí ṣàṣemọ́. àmì àṣẹ o. kò ṣe nínú owó àìtètè kú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ gangan ni. àṣẹ wá. ọmọ Kàsálí òkú ọdún òkú yèdún ọdún ayọ̀ ló sì mọ́ ṣe. ẹ̀pẹ́ aláàárọ̀ ni ẹ́. òkú ọdún o. ẹ̀pẹ́ aláàárọ̀ ni ẹ́ o. ọmọ Kàsálí lẹ̀ ń wò yẹ ẹ̀pẹ́ aláàárọ̀ ni ẹ́. ẹ̀pẹ́ aláàárọ̀ ni ẹ́. àṣẹ sàmọ́dún o. ẹ̀pẹ́ aláàárọ̀ ni ẹ́ o. ọmọ dára ó dẹjọ́. ọmọ Kàsálí lẹ̀ ń wò yẹ ẹ̀pẹ́ aláàárọ̀ ni ẹ́. Bísọ́lá o ọmọ Kàsálí mo ní o mọ̀ gbóhùn ẹnu mi. èyàn oníwà àkọ́mọ́ nílé bàbá tó bí lọ́mọ. ọmọ Kàsálí o CEO KKB Luxury mo ní o mọ̀ gbóhùn ẹnu mi. ìbáṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kí n ṣe wàràwàrà kí n délé bàbá tó bí ọlọ́mọ. ẹ̀pẹ́ ní sèlé o ẹ̀pẹ́ alárọ̀ ọmọ ogun mọ́dẹ́dẹ́ àníkìlẹ̀ bàbá tó bí ọlọ́mọ bí ẹni kan bàbá kìlẹ̀ bàbá tó bí ọlọ́mọ bí ẹni kìjòyè. ẹ̀pẹ́ alárọ̀ ọmọ ogun mọ́dẹ́dẹ́ ẹ̀pẹ́ ológun abàbàjà ọmọ kúkúrú lọ́sàn gbọ̀rọ̀gbọ̀rọ̀ bó bá dòrùn nílé bàbá tó bí ọlọ́mọ. ọmọ wọn ní tàgàn búramúramù ọmọ tó bá dojú ọ̀rọ̀ káná mọ̀mọ́ wá àní bàná bá wálé bàbá tó bí ọlọ́mọ òrò náà ni ó gbé lọ́lé bàbá tó bí ọlọ́mọ. ọmọ onígi mẹ́ta gbẹ̀dú ìkan sowó ìkan sọmọ. ọmọ onígi mẹ́ta gbẹ̀dú ìkan sowó ìkan sọmọ. ìkan tó kù ní sálárì bàbá sọ nílé bàbá tó bí ọlọ́mọ. ọmọ Kàsálí o ọmọ fẹ́ jẹyẹjá nílé bàbá tó bí ọlọ́mọ. ọmọ fẹ́ jẹyẹjá náà poríkì láwọn bàbá tó bí ọlọ́mọ. ọmọ akẹ́gbẹ̀rú ọmọ sàdúrà gbọ̀rẹ́ ọmọ jíbi kálámù dámọ̀lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú. ọmọ mo lè jẹ́já ọmọ mo lè bùyàn. èèyàn tó bá délé bàbá tó bí ọlọ́mọ sùkúsùkú ẹja lẹ́ ń gbélé òun lọ́wọ́ lé bàbá tó bí ọlọ́mọ. Bísọ́lá o CEO KKB Luxury àní o mọ̀ gbóhùn dòdò ẹnu mi. orí òjòjò ní sọ́wọ́ kọ́mọ̀lé nájà kókó lọ́rọ̀ tá lé. alọ́mọ bẹni ìran ọbẹ̀ ní bẹ̀sù ìran tẹ́lẹ̀ sí àsìmọ́ bẹ̀ náà. ó wá nínú ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. ó ní wá kísà kẹ́yìn aṣọ. ó ní jẹ gungun kẹ́yìn ẹran. alọ́mọ bẹni ìran ọbẹ̀ ní bẹ̀sù ìran tẹ́lẹ̀ sí àsìmọ́ bẹ̀ náà. Bísọ́lá o tani EA CEO MAP 360 Nigeria Limited lónìí kí ọjí ìgàjìgò bí ẹlẹ́gbẹ̀rin ọ̀pẹ́ bóyá sì jẹun ní òtò òun ni. olóòkú ọdún olóòkú ọdún òkú yèdún ọdún ayọ̀ ló sì mọ́ ṣe. kò ṣe nínú owó àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀. Bísọ́lá o ẹ̀rí ọmọ dára ó dẹjọ́ ẹni ọkùnrin kò lọ́nà ó ní bẹ́ẹ̀ yóò jáyé ẹni a sì jálé ẹni. òkú ọdún òkú yèdún ọmọ Kàsálí ọdún ayọ̀ ló sì mọ́ ṣe.